wọ́n àti odidi ọba bá jókòó tó ń sọ wípé àwọn ọba kan ní pálí ṣé onírin lòun tọ́bọ onírin ní ohun àbí nígbà tí Ṣèyí Mákindé fún sátífíkẹ́ẹ̀tì orírin ló kọ́ sí fún èèyàn fún wọn pálí ẹgbẹ́ fún wọn náà fún àwọn yẹn ẹ̀fẹ́ ọmọ ibi tí wàhálà wà ṣé ó tiẹ̀ yẹ kí ọba aládé first class ọba kó sọrú nǹkan bẹ́ẹ̀ jáde lẹ́nu aládé lórí aládé gbogbo lórí ìpínlẹ̀ gbogbo ṣé Ọ̀yọ́ la kọ́kọ́ dá ní ká tó dáfẹ̀ àbí bẹ́ẹ̀ la kọ́kọ́ dá ṣé ó pọ́sibù kí bàbá sọ pé dọwọ́ ọmọ Ọlọ́run ṣé bàbá ṣé ọmọ máa ń pìtàn bàbá ẹ̀ ní àbí bàbá ló máa pìtàn ọmọ wọn ayé ti kọjá pé òun pé ọba kan ń pàṣẹ pé kán lọ gbórí èèyàn wá bẹ́ẹ̀ ọba kan bá ń pàṣẹ ní ìwé lọ́gbórí èèyàn wá orí tiẹ̀ náà wọlé níwájú ìjọba gbọ́dọ̀ wò pé ọ̀rọ̀ yóò jẹ́ lógún wípé àǹtúbù ṣe yẹn ò jẹ́ lógún. Ọ̀yọ́ ó ní di improvement àwọn gbajúmọ̀ Ọ̀yọ́ wọ́n fẹ́ ìlọsíwájú Ọ̀yọ́ nínú wọn ò dùn wọn kò lè sọ̀rọ̀ ní. ní last video tí mo ṣe mo yóò kan àbí 19 ìdólówó ìdìbò kan ṣe mo ní kò lè di 20 náírà eléyìí tí ọmọ Ọ̀yọ́ tó fi lọ sí Tókótó tó ń lọ lọrin ẹni ẹni tí ẹ̀ẹ́dọ́ bá ní kó wá sin Ọlọ́run ní tó lóun ní sọ òrìṣà tí òtọ́ Ọlọ́run ló máa sìn gbogbo àwọn tó lọ ń bá ìkọ̀sẹ́ tó tọrọ ní nínú gbogbo wọn. Ok káyọ̀ sọ wípé nígbà tí ó ṣe oníjà pẹ̀lú Ọọ̀ni bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òun ṣe coronation Ọọ̀ni ọgbẹ́ra wọn dìde olórí aládé wọn wá síbẹ̀ pé ẹ̀jẹ̀ ìtọ́jú wọn tẹ́ recognize wọn bó ṣe kẹ́ recognize wọn ò bínú ṣé the following week ìfúnjẹjẹ ló yẹ kókó gbà lọ kókó ti bẹ̀rẹ̀ ìrìn àjò nígbà tí Ọọ̀ni bá jẹ ọba wọn ò fi gbogbo yẹn ṣe ọdọ yọ Ọ̀yọ́ náà kọ́kọ́ lọ nínú ìdó nígbà tí ọba Lámídì gan ni wọn ojú ti pé pé àgbàlagbà máa jẹ́ o pé kábíyèsí bá gbà hàn àwọn inú wọn dùn ọjọ́ yẹn ọgbà wọn láti dùn eléyìí tí ẹ̀rọ jíjà ju supremacy kiri títì empire ẹ máa jàgbọ̀n ní èsì lọ́bẹ̀ empire tó jẹ́ pé olè náà fi ń jà nígbà tí pẹ̀sẹ̀ntà tó ní pé tó lọ wo mímí kí lórúkọ Àtìbà pé tó lọ wo orúkọ yẹn ní orí Google nígbà tí mo Google Àtìbà mo rí pé wọ́n ní wípé kidnapper olè wípé iṣẹ́ tí ó yàn láàyè ń ṣe ni ẹ máa sọ pé odidi bàbá èèyàn kan àbájọ nígbàdá ní Aláàfin kọ́ ilé Odùduwà mo rò pé nǹkan tí Aláàfin náà wò ní ẹjọ́ ìbílẹ̀ lọ́wọ́ kọ́ ilé Àtìbà tó jẹ́ bàbá wọn tó dá Ọ̀yọ́ sílẹ̀ bẹ̀rẹ̀ ilé ìdókòwò kọ́ lè gbé ilé Àtìbà mo expect tó yẹ kó kọ́ mo lè sọ pé náà tó bá fẹ́ pẹ́ Ọ̀jájá Palace ayé ẹ̀ ti yọ ohun tó bá ti mú tó kọ́ Odùduwà Palace ó gbọ́dọ̀ kọ́ Ọ̀jájá Palace torí Ọ̀jájá ní àròjọ Odùduwà tó akọ́ Ọ̀jájá Palace wọ́n á dẹ̀ bá kó àwọn drinks wa Ọ̀jájá cola Ọ̀jájá Fanta Ọ̀jájá orange Ọ̀jájá gbogbo ní ẹ̀ Aláàfin wọn fún ní distributorship ẹ̀ tó kó náà máa kó bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn torí Aláàfin bá ti tó bá ti ẹgbà distributorship yẹn ó dà pé ìjà supremacy yẹn awálẹ̀ díẹ̀ abisi ìyàwó gan abisi ṣùgbọ́n àwọn ará Ọ̀yọ́ lè máa wò pé bóyá bí sọ́ọ̀tì tàbí pé kí ni nǹkan tí kábíyèsí mi pé ṣé kí Aláàfin gba distributorship drinks Ọ̀jájá drinks àgbà ara nǹkan tí kábíyèsí wà fún nìyẹn kò dá fún rẹ̀ nìkan ó dá fún gbogbo àwọn èdè gán máa gbà so Aláàfin náà gbọ́dọ̀ gbà torí ó gbọ́dọ̀ kíkù ara ẹ̀ dùsùn gbogbo ìjà èrò ìdílé ìjọ ayápáyà kankan yẹn àìníṣẹ́ lọ́wọ́ ni nígbà tí gbọ́dọ̀ wò pé ọ̀rọ̀ yóò jẹ́ lógún wípé àǹtúbù ṣe yẹn ò jẹ́ lógún wọ́n àti odidi ọba bá jókòó tó ń sọ wípé àwọn ọba kan ní pálí ṣé onírin lòun tọ́bọ onírin ní ohun àbí nígbà tí Ṣèyí Mákindé fún sátífíkẹ́ẹ̀tì orírin ló kọ́ sí fún èèyàn fún pálí ẹgbẹ́ fún wọn náà fún àwọn yẹn ẹ̀fẹ́ ọmọ ibi tí wàhálà wà ṣé ó tiẹ̀ yẹ kí
ọba aládé first class ọba kó sọrú nǹkan bẹ́ẹ̀ jáde lẹ́nu tó lè jẹ́ wípé àwọn yìí náà àwọn náà ló máa kó ló máa ṣúgbà ẹ̀ tó jẹ́ wípé kò yọ ohun kankan kúrò lára wípé ó jẹ́ ọlọ́yọ̀ ọ̀fọ̀yọ́ kò gbé ẹgbẹ́ wọn ẹ bá mọ iye ọba tó wà ní ọ́ndà Ọọ̀ni òrìṣà ṣé Ọọ̀ni kọjá lọ lẹ́nu wọ́n sọ wípé àwọn ọba ti pọ̀ lọ́dọ̀ kábíyèsí iye rẹ̀ ò sí bẹ̀rù gbà yẹn ní iye wọ́n ṣẹ̀yẹ̀ pọ̀ sí gbà yẹn ní àwọn ìṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé rúlà ní ọkùnrin ẹni tó lè rúlù yìí òun ní ọkùnrin nígbà tí èèyàn bá lè kọ́ àdúgbò ọba bẹ́ẹ̀ jọ tó dẹ̀ tí gbogbo wọn dẹ̀ ń dùn sí yóò tí rí ọba kan nínú gbogbo ọba tó wà nílé ìfẹ́ kíndọ̀ tó lè sọ wípé inú kábíyèsí bí òun torí kí ni wọ́n á bí pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yìn tí èmi ò tí ì ọba tó ń fún ọba ní owó kábíyèsí ni mo rí tó bá wu ọba kan tó yẹ pé bóyá ó kù díẹ̀ káàtó àwọn gbọ́ mọ́tò fọba àdìkú lówó gbàlejò wá sọ́dọ̀ wọn á fún lówó bọ́bàjù wá sọ́dọ̀ wọn á fún lówó tó kí là ń sọ ìfẹ́ yẹn ló yẹ kí Aláàfin kó fi kó àwọn tí ẹjọ́ ìṣe pé ìjọba máa pẹ̀ gan àwọn tó kù ẹ̀ àwọn kan ọ̀yọ́ mèsì èwo ní mèsì èwo ní mèsì èwo náà bá sọ̀rọ̀ tí ò fún yàn létí ni ọmọ wọ́n bá sọ pé bó ṣe ṣe ọ̀pẹ̀ ààrẹ torí mo wo ìkànnì ọmọ àwọn arákùnrin ará ọ̀yọ́kùnrin tó máa ń sọ̀rọ̀ tó bí lóko ló mọ̀rọ̀ sọ jù olùgbọ́ jù lọ́yọ̀ọ́ nígbà tó bá ní pé wọn ò ṣe bẹ́ẹ̀ ní ayé àtijọ́ wọn ò dẹ́ ṣe bẹ́ẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́ rí wípé gbogbo àwọn tó fún ní oyè tó fi tọ̀dọ̀ bá yẹ pé kán lọ gbé sílẹ̀ pé ṣé èèyàn máa ń gbóríire sílẹ̀ ni ọ̀rọ̀ gbé ní fábílì tí wọ́n bẹ́ẹ̀ náà láti dọba lálejò wọn náà máa jọba nígbà tó bá yá lọ́jọ́ iwájú ọba tí wọn náà gbòòrò ó lè dábàá ní pé wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ nǹkan tí àti bá ibi tó pọ̀ lórí ẹ̀ dé òun ni nǹkan tó establish ju pé kíkẹ́ ìdánwò establish náà ní ogun wọn lọ máa kẹ́rù ẹlẹ́rù kan lọ máa fáwọn èèyàn lẹ́rù wọ́n máa tàpé yìí wọ́n máa ṣe nǹkan tó mọ̀ nìyẹn nígbà tí ayé tí ẹ̀ ti kọjá kúrò lọ́dọ̀ tí wọ́n ayé ti kọjá kúrò wípé ọba kan ń pàṣẹ pé kán lọ gbórí èèyàn wá bẹ́ẹ̀ ọba kan bá ń pàṣẹ ní ìwé kán gbórí èèyàn wá orí tiẹ̀ náà wọ̀ọ́lẹ̀ níwájú ìjọba torí pé ayé ìjọba la wà ìjọba ni ó ń ṣe alákòóso ọba sẹ̀rẹ̀ ní eléyìí tí ọba Adéyẹyè Ògúnwùsì jẹ́ chairman lẹ́nu sẹ̀rẹ̀ fẹ́ tó wípé bí wọ́n ṣe máa recognize àwọn ọba nínú system ìjà táwọn ń jà iṣẹ́ kan ti ní òtọ́dọ̀ rẹ̀ kí Aláàfin kún wọn lọ́wọ́ kan lè rí ṣe pé ẹnìkan ìjáwádé ẹ̀jẹ̀ kí náà kí lè rí kí mo lè rí ṣe ń bẹ̀ wọ́n kí ẹ̀ka jókòó sí ibì kan nínú ilé ẹ̀ àbí ní palace ẹ̀ kó jẹ́ wípé kò sí nǹkan tí wọ́n fẹ́ máa sọ bẹ̀ ju ọ̀rọ̀ àgbà aládé lórí aládé gbogbo lórí ìkíní kan gbogbo ṣé Ọ̀yọ́ la kọ́kọ́ dá ní ká tó dáfẹ̀ àbí bẹ́ẹ̀ la kọ́kọ́ dá ṣé ó pọ́sibù kí bàbá sọ pé dọwọ́ ọmọ Ọlọ́run ṣé ọmọ máa ń pìtàn bàbá ẹ̀ ní àbí bàbá ló máa pìtàn ọmọ òní bàbá bá fẹ́ kọ́ ọmọ mọ̀ ń pa ní bàbá ló máa sọ́kùn ìṣẹ́ ọmọ ló máa pìtàn bàbá Ọ̀yọ́ gbogbo tó yọ fún wa bẹ́ẹ̀ sí pẹ̀tọ́ bọ́ọ̀rẹ́ díẹ̀ ages ni ìfẹ́ ti wà so èmi wá Aláàfin kọ́ sí jẹ́jẹ́ o bẹ́ẹ̀ ṣe wò ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tí ò yẹ kó jáde lẹ́nu wọn wípé lẹ́ẹ̀kan sí náà gẹ́gẹ́ bí mo ṣe sọ kí lórúkọ ẹ̀ àyè wà fún leadership drinks Ọ̀jájá drinks nítorí ìṣìlẹ̀jọ bàbá àbúrò Ọ̀yọ́ lásán ẹkọnọmì Ọ̀yọ́ máa dúró ó máa boost up ọgbà Ọlọ́run ẹyà àfihàn ṣe wọn gẹ́gẹ́ bí mo ṣe mọ kábíyèsí bí ṣe fẹ́ pé wọ́n kówó wá wọ́n lè gbé fún ọ ní kìíní control price wọ́n bá dàtẹ́ kọ́ kówó padà so díẹ̀díẹ̀ gbogbo ìṣàkóso ìjà kìíní ìjà ìgbòho ayé ìsúnmọ̀ mi ò sí mọ́ ìjà nílé ìgbé ìsúnmọ̀ mi mọ́ bísíǹsì ni kan ṣe òkè náà ṣe dandan fẹ́ dá bísíǹsì sílẹ̀ níbẹ̀ yẹn nígbà tó lọ́ọ̀ ti ṣe olórí tó lè dá sílẹ̀ ló ń dá gbogbo ẹ̀ sílẹ̀ kó gbárùkù tí ká máa gbọjà tó
ọlọ́run fún gbogbo wọn ṣe o ọlọ́run fún náà ṣe tó mo dẹ̀ rọ gbogbo àwọn ọ̀yọ́ lẹ́sìn kan gbadé àjọ apẹ lórí ní o ọlọ́jọ́ ọ̀fọ̀já àjọ apẹ lórí ní o ẹ̀ẹ́dẹ̀gbàdé ẹ̀ ní fi adéyàn tuntun ìta àjọyọ̀ máa fi pa ìrandíran yín náà ló wọ́n máa jẹ ọba yìí lọ ọmọ yín ìrandíran yín bẹ́ẹ̀ agbára ọlọ́run kò ní sí ìjákulẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní ṣétì ọ̀já náà á dìde òun náà wà lára olúùlú agbára ọlọ́run tó ọ̀dẹ̀dẹ̀dẹ̀ súnmọ́ bàbá wa ọba adéyẹ yògúnwùsì ọ̀já jáde second òní bàbá gbogbo wa mo fẹ́ ọlọ́jà mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ wọn dáadáa ẹ máa sọ wípé bóyá kìíní kan wọn á gba ìtọ́wọ́ tẹ̀sẹ̀ ṣẹgbọ́ tó ibi gíga láyé ní o ibi gíga náà dẹ̀ máa gbé yín lọ lágbára ọlọ́run ẹ̀mí ṣétì o tó bá tó di ìjọ ṣétì ìjọ wẹ́ǹdẹ̀ àti gbarawa níyànjú ẹ̀ṣin